dẹ̀ tún jẹ́ bàbá Ìbejì ẹ má bínú pé ibi tá a wà yìí bóyá orí bákan ẹ má bínú ní ọdún tó ń bọ̀ á jù báyìí lọ ní ọdún tó ń bọ̀ á jù báyìí lọ ẹ má bínú ẹ jẹ́ ká so gbogbo bó ti yẹ kí orí torí bàbá wa náà sì bọ̀ wá kí wa ní bí ìṣẹ́jú méjì bí kó tó di pé bàbá tó máa jáde ìjáde wọn lé ní ìrọ̀rùn ló máa jẹ́ o kò ní já sí kú o èmi mọ̀ pé lẹ́yìn Ìbejì eléyìí Ìbejì mi tún ń bọ̀ ṣùgbọ́n kí ní kan mo fẹ́ kí. ṣùgbọ́n kí ní kan mo fẹ́ kí ọmọ dájú o èèyàn bá àbí mẹ́ta ìbá àbí mẹ́rin ìbá àbí márùn-ún ṣùgbọ́n kí ní kan wà nínú àṣà àwọn ọmọ káàárọ̀ oòjíire wọ́n ní Ìbejì ọmọ Ìbejì. ṣùgbọ́n mo fẹ́ fún àwọn Ìbejì láàyè láti kọ́kọ́ gba ẹ̀bùn tiwọn. Ẹni tí ìbá ṣèbejì kó má dùn mọ́ àwọn Ìbejì lọ́wọ́. Ìbejì ò ní ṣẹ̀ṣẹ̀ ṣe pé kó tó mú ẹ̀tọ́ bá dùn lọ́wọ́. Ṣé ń gbọ́ mi? Ẹ jọ̀ọ́. Bọ́ọ̀bẹ̀ yìí nífẹ̀lẹ́ ìṣàṣe wọn. Àṣẹ o. Iyaibeji náà nífẹ̀lẹ́ ìṣàṣe wọn. Àṣẹ o. Gbogbo àwọn olórí pátápátá nílé lóko lẹ́yìn òbí wọn nífẹ̀lẹ́ ìṣàṣe wọn. Àṣẹ o. pọ̀pọ̀ ẹni tí ń dá mi lóró káàrùn mọ́sẹ̀ tí ń gbogbo kalẹ̀ dé ni tá a bá ti ń jí lọ́kùn mọ́ ẹni ojú nílẹ̀ wa borí báyìí mọ̀lẹ̀ birikiti á padà lẹ́yìn ẹni àti máa dórí ire adáfolú ayẹmọ fẹ́ máa bí nípò àwùsí tí lọ rìn lọ́kọ́ lórí àmúṣẹ ẹ̀bọ̀ làwọn ó ní ó ṣe ń ṣe mórí lọ mọ́mọ́ mẹ́wàá lọ òjò lẹ́wàá bọ̀ orílẹ̀ bá ní gbélé ọkọ bólógún wógún tọlọ́gbọ̀n wọ́gbọ̀n tó ní gbà ń wígbà torí ẹni ò bá ti padà lẹ́yìn ẹni rọ́pin bólógún wógún bọ́lọ́gbọ̀n wọ́gbọ̀n tó ní gbà ń wígbà torí bàbá ẹni ò bá ti padà lẹ́yìn ẹni rọ́pin bólógún wógún bọ́lọ́gbọ̀n wọ́gbọ̀n tó ní gbà ń wígbà bọ́lọ́wọ́ bó bá ti padà lẹ́yìn ẹni rọ́pin ẹ̀yin náà lọ́ máa tẹ̀lé ní mọ́dẹ̀yìn orí ìyá orí bàbá orí tiẹ̀ gangan Olódùmarè ọba àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọn kì í gbé létí wọ́n á gbìyàn sógbó wọ́n á gbìyàn sátọ́ wọ́n á dàgbà wọ́n á dògbó wọ́n á lè kúrò rere kéwékéwé ayé kò ní kó wọn lọ sàgbàsàgbà ayé kò ní sàwọ́ àgbàdà náà bẹ́ẹ̀ náà ń kọ́ra kéfì dénú kéfì dékùn bẹ́ẹ̀ náà ń kọ́ra kéfì dé gbogbo ara díkì làwọn díkì ìdímì làwọn òdímì ẹ̀rín sókósókó ntóso ẹ̀rín sẹ̀wẹ̀lẹ̀sẹ̀wẹ̀lẹ̀ ntọ̀ dọ́kọ̀ abẹ̀rín sẹ̀wẹ̀lẹ̀sẹ̀wẹ̀lẹ̀ ajáfọ́jò tí ó sọ ọmọ àràbà nífẹ̀ẹ́ ní sòdòdú dé o ọmọ àràbà awosọ̀kọ̀ òbí tó yàn kóra kóra gbígbà ní kófí fún wọn síbáyò ìrẹ́kẹ̀ eré jù tán wílé nì kẹgbà kẹmọ ilé àṣẹ o orí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ o ó fi lè kún ké ó fi lè. lọ́jọ́ bàrá yé wó. ẹ ṣe gan ni o inú wa dùn ayọ̀ wa kún pé àwa náà ń ṣe ọdún ìbejì ní ààfin Olúfẹ̀ a ti máa ń ṣe ṣùgbọ́n a kì í ṣe tó elaborate báyìí kó wá dúpẹ́ lọ́wọ́ Iyaibeji Olori Tobi aka Mama
dùn ayọ̀ wá gbogbo yín náà tẹ wá bá wa ṣe àjọyọ̀ gbogbo ẹ̀yin ìbejì tẹ wá ń bẹ́ẹ̀ máa ṣe oríire o àṣẹ àti gọ́ọ̀nà àṣẹ àti dókítà àṣẹ àti lọ́ọ̀yà àṣẹ ọjà ìkọjá àṣẹ gbogbo wa mọ̀ wípé Odùduwà the progenitor of the Yorùbá race àwọn náà nà bí ìbejì àwọn ní ẹnu kọ́kọ́ bí ìbejì lórí ìtẹ́ nísìnyí Ọọ̀ni Adéyẹyè ẹni ìtàn Ògúnwùsì Ọlọ́fin Àdìmúlà àwọn náà ti bí ìbejì. adúpẹ́ gidi lọ́wọ́ Ọlọ́run Elédùmarè ṣé a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o Olórí Tobi ti sọ pé next year àwọn tún lè já ìbejì míì fún wa. so double celebration la máa ṣe Olórí Tọ́pẹ́ náà àwọn náà lè já ìbejì tàbí so wọ́n máa ṣe triple celebration of ìbejì ẹ ṣe gbọ́dọ̀ ẹgbẹ́ ìdíje lẹ́ẹ̀kan sí lọ́wọ́ Ọlọ́run Olódùmarè nítorí pé òun ló jẹ́ kí ó ṣe é ṣe káwa bí inú mi. A dúpẹ́ fún Ọlọ́run Olódùmarè tó pa àṣẹ tó ní kí gbogbo orí ìṣẹ̀dá tó wà bí lónìí kí wọ́n bí ìbejì. Ọlọ́run tún wá ṣe é ikọ̀ Ọlọ́run tún wá pa ìdílé wa yẹ láti jẹ́ ká wà lónìí kì í ṣe pé àkọ̀wá ṣàjọyọ̀ pẹ̀lú àwọn tó bí ìbejì àtàwọn ìbejì rárá o àwa náà wà ní lẹ́ni tí Ọlọ́run yọ̀ǹda fún láti ní ìpín láti wá yọ ayọ̀ àwọn ọmọ ìbejì ẹ jẹ́ ká sọ pé Ọlọ́run dànsákì rẹ Ọlọ́run tó jẹ́ kó ṣeé ṣe kí olórí wa Olórí Tobi Ogunwusi wọ́n rúre wọ́n tún wá sọ̀ọ́re ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè wa àrí ìyá wa nínú àlàáfíà ẹ jẹ́ ká sọ pé Ọlọ́run Elédùmarè ẹ ṣé mo wá gbà ládùúrà wípé ìlérí Ọlọ́run á túbọ̀ máa tẹ̀síwájú nínú ayé gbogbo àwọn ọmọ gbogbo ohun tí Ọlọ́run fi bá wọn dá májẹ̀mú láti inú ìyá wọn títí tá a fi rí wọn gbẹ́jọ́ ní agbára Ọlọ́run á mú wá sí ìmúṣẹ bí olórí wa ṣe sọ Olórí Aderonke Ogunwusi wọ́n ti sọ wọ́n ti ṣàdúrà Ọlọ́run Elédùmarè ó dẹ̀ ti ṣàmì sí. wọ́n máa gbọ́ méjì méjì mẹ́ta mẹ́ta. náà ni Ọlọ́run dẹ̀ ti fi àṣẹ Ọlọ́run ti fàṣẹ sí. lákòótán a dúpẹ́ lọ́wọ́ bàbá Ọọ̀ni Àdìmúlà Adéyẹyè Babátúndé ẹni ọ̀kan tí Ọlọ́run fi ṣe síwájú wa. tí a fi péjọ ní wákàtí láti dúpẹ́ Ọlọ́run á túbọ̀ máa fún wọn ní okun túbọ̀ máa fún wọn ní òye Ọlọ́run Elédùmarè á túbọ̀ máa gba ògo nínú ayé gbogbo ẹnì kọ̀ọ̀kan wa ó ti rí bẹ́ẹ̀ ó dẹ̀ ti ṣe bẹ́ẹ̀. ẹjọ́ ṣe kábíyèsí olóòkan sí inú mi dùn láti sọ pé látìgbà tí bàbá wa ti dé orí àpẹẹrẹ bàbá kábíyèsí tẹ́ni náà bá wo Ifẹ̀ ẹ̀rí pé nǹkan mèremère ló ń ṣẹlẹ̀ tí wọ́n ní láti ṣàkọ́ ní ìbejì. kábíyèsí o ẹgbẹ́ tún dé lágbèrè flyover tó ṣe ń bẹ̀rẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ẹjọ́ ṣe kábíyèsí o níbi tí a dé wọ́n pe ìyá wa Olórí Dr. Kẹ́mi Ogunwusi ìyàwó bàbá wa sókò láìpẹ́ náà ní kó bá wa sọ̀rọ̀. Iyaibeji, the latest Iyaibeji in town. Olori Oluwatobi Phillips Ogunwusi. Láṣẹ Elédùmarè nǹkan àgbàlá máa bára wa ṣe. Láṣẹ Elédùmarè gbogbo àwọn tó ń wọ́ mu wọ́n á rí láṣẹ Elédùmarè. Láṣẹ Elédùmarè àtàwọn tó láyé àtàwọn tó nílẹ̀ gbogbo àdáwọ́lé yín àmàlẹ́mí sí. Ẹnikẹ́ni tó wá fruit of the womb by the special grace of God will use this as a point of contact that come next year you will have the very full cup of glorification. I decree and declare that God's
grace will work for people, especially where they do not, especially at the point where they think that all hope is lost. God's grace will come. Àwọn tó ní ìbejì mo ní kíkí ẹkú ọdún máa bára wa ṣe láyọ̀ àáṣe yìí ṣàmọ́dún láṣẹ lẹ́yìn good health and wealth, and thank you so much for coming. God bless you. ẹ mọ̀ pé àdúrà ni ìyá ń ṣe lóru bó ṣe ń sọ Gẹ̀ẹ́sì wọ́n ní ẹni tó bá wá ìbùkún inú ó ti ṣeé ṣe Ọlọ́run ti gbàkóso ìgbẹ́ka náà àwọn àbí agbára náà ẹ ṣe o. Thank you.